Camilla, kí ni Yes, auntie. 31 ní èdè Yorùbá? Ọgbọ̀nlá. Kí ni 31 ní èdè Yorùbá? 31. Oya. Ọ̀kànlélọ́gbọ̀n. Ọ̀kànlélọ́gbọ̀n. Ẹ pàtẹ́wọ́ fún Camilla o. Ọ̀kànlélọ́gbọ̀n. 31. 32 ńkọ́? Kí ni 32? Èjìlélọ́gbọ̀n. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Camilla pàápàá. Ọmọ dáadáa. Èjìlélọ́gbọ̀n. 33 ńkọ́? Ẹ̀tàlélọ́gbọ̀n. Ẹ̀tàlélọ́gbọ̀n. Ó yá pé dáadáa. Ẹ̀tàlélọ́gbọ̀n. 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 33. 34. Ẹ̀rìnlélọ́gbọ̀n. Ẹ̀rìnlélọ́gbọ̀n. Ẹ pàtẹ́wọ́ fún Camilla. Ọmọ dáadáa ni Camilla. Ẹ pàtẹ́wọ́ fún Camilla. Ó yá pàtẹ́wọ́ fúnra ẹ̀. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Camilla. Mi ò gbọ́ dáadáa. Jẹ́ kó dún. Jẹ́ kó dún. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ó yá. Ẹ̀nà àǹtí. Ó yá padà sọ dáadáa. A máa kọ́ ẹ̀kọ́ tán ní aago 2. Exactly 2 o'clock. Yes, auntie. Okay. You have another class. O ní kíláàsì mi. Yes, I have class of uncle. Ó dáa. Kò sí wàhálà. A máa dá ẹ̀kọ́ tèmi dúró ní orí 24. Tó bá yá a ti máa tẹ̀síwájú. Ẹ̀yin ènìyàn wa tí bá fẹ́ máa ọmọ yín wá láti wá kọ́ ẹ̀kọ́ de Yorùbá lórí Àṣàkẹ́ Àkọ́mọlédè.